ẹ̀ka òṣèlú lèmi ó ti kọ́kọ́ mú ṣẹ́ṣe lóòrọ̀ tòní o ẹgbẹ́ òṣèlú PDP lọ́dọ̀ wọn ni mo bá wọlé ìyẹn ẹgbẹ́ alábùradà wọn láwọn ti ṣe àṣẹ ìtàlá kan ṣepo báyìí o níbi àwọn egan ti Wike wọ́n ṣe fi orúkọ àti àwòrán olùdíje sípò ààrẹ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilé-ìgbìmọ̀ aṣòfin àtàwọn ọmọ yèmíràn wọ́n fi sí ojú òpó àjọ elétò ìdìbò ilẹ̀ yìí. ó ṣẹ̀ṣẹ̀ dé ó wá múra bí ọmọ ọlọ́dún yẹra wò bàtà Jésù àbí go to school sùn gbẹ̀ngbẹ̀ òun gangan náà ló fi wọṣọ ọdún eléyìí tó ní í ṣe pẹ̀lú pásọjọ́ ìbí lélẹ́yìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi ń kí ọ̀jìnmí òǹkọ̀wé àgbáwo àjẹsẹ́bì Wọlé Ṣóyínká bí wọ́n ti pé ọmọ ọdún 52. ọ̀dà kíni náà tún mọ eléyìí wá ẹgbẹ́ òṣèlú APC lọ́dọ̀ wọn náà ni mo tún balẹ̀ sí báyìí gíjà o àwọn olùdíje sípò ọlọ́kan òjọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti sọ pé ẹ dákun ẹ jọ̀ọ́ àjèjì wa kò lè gbẹ́rù dórí o gbogbo wa náà kọ́ la lè jọba gbogbo wa kọ́ la lè jẹ ààrẹ gbogbo wa kọ́ la lè jẹ gómìnà ẹ̀yin tó kù tí ó ṣe pé ifá yín ò fọre torúkọ yín ò wà lójú òpó àjọ elétò ìdìbò lẹ̀ yẹ dákun ẹ jọ̀ọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa o ẹ má jẹ́ ká lulẹ̀ pọ̀ bí ìgbà tó di ẹ̀yìn bá bọ́lẹ̀. owó ní pósè kínní ó lulẹ̀ ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú àkọ́dùn ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mọ̀ ti sọ̀rọ̀ o wọ́n ti náwó sí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun èyún Adémọ́lá Nurudeen Jackson Adélékè o wọ́n ní bọ́ bá fẹ́ wọlé ẹlẹ́ẹ̀kejì dandan mọ̀ níta ìdán ọ gbọ́dọ̀ ṣe àtìlẹ́yìn fún olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú àkọ́dù bí bẹ́ẹ̀ kọ́ pọ̀ ló lulẹ̀ bí ìgbà tọ́sán tó bàjẹ́ bá bọ́ọ̀lẹ̀. ó dá ìdí nìyẹn o torí pé wọ́n ní bí ò bá ti nídìí obìnrin tẹ́ríyàn ò lè jẹ́ kú mọ́lù. ajẹ́pá kìíní wọ́n ti kú nù. èmi pe Peter Obi mo ní Peter Obi mọ́ bá ààrẹ Bọ́lá Tinubu ráàyè OPC púpọ̀ láti mọ bẹ́ẹ̀ ṣe ìjíròrò èmi gẹ́gẹ́ ni ó jẹ́ ká jọ ṣe ìjíròrò àmọ́ Peter Obi eré ló fi gé ìdí pàtàkì tí ò fi wá bá mi ṣe ìjíròrò táwọn sí dìbéètì ẹ mọ̀ èmi kọ́ ni mo sọ̀rọ̀ wọn o David Umahi mínísítà fọ̀rọ̀ sí òde ló sọ bẹ́ẹ̀ lóòrọ̀ tòní. ọ̀dà kò sí àní tàbí ṣùgbọ́n kankan ń bẹ̀ mọ́ o àwọn ará agbègbè Àrèwá gbogbo wọn mọ̀rẹ́mọ̀ ti káwọ́ ti ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ wo ta lẹ́ni hùn ẹ Mákindé mọ̀ ni Olúwaṣèyí Mákindé tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ará agbègbè Àrèwá wọ́n ti káwọ́ tì lẹ́yìn wọ́n ti náwó rẹ̀ òkè wọ́n gbòǹtẹ̀ òkè wọ́n fi jàn gbẹ̀ pé ìwọ gangan náà ló tún kàn. Aládé pé wọ́n ní pé ohun tó jọ báyìí láṣẹ báyìí ta fi wé wọn. èpo ẹ̀pájọ pósí ẹ̀lírí ikú wọn àgùntàn joyela ọkùnrin bẹ́ẹ̀ ni òkété joyela obìnrin. lọ́dọ̀ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó ti dé yẹn lórí bí àwọn mọ̀kànṣèkà bí àwọn ọmọ ológun lẹ̀ bí wọ́n ṣe ṣàṣe ìtọ́lá kan ṣepo tí wọ́n gba àwọn tí wọ́n kó ní papá mọ́ra padà ní ọjọ́ 15 oṣù karùn-ún ẹ̀rí bí ò bá ti nídìí obìnrin ò lè jẹ́ kúmọ́lù ó mà ní ìdí pàtàkì kan ogbon tó ń ṣẹlẹ̀ bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe kú gbogbo ẹ̀ máa ṣàlàyé ẹ̀ fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tọjọ́ 15 oṣù karùn-ún gómìnà Ṣèyí Mákindé olóhùn ó jagudugbè ọ̀rọ̀. ọ̀dà àmọ̀ retí. ara àwọn ọ̀dọ́ kìrìsìtẹ́nì káàkiri àwọn náà mọ̀ ti wà nínú ìfọwọ́sowọ́pọ̀ wípé ẹ pín kínní ẹ pín ire ẹ láre ìkan ò gbọ́dọ̀ jù kàn bíi tàwọn ọmọ Ọlálọ́mí ìyún lọ́fà yan Abísújó kọ ẹ pín kínní dáadáa bẹ́ẹ̀ tí ń yan ọmọ yèyí ẹjẹ́ ó dọ́dọ̀ wa náà ẹ ti ń mú kínní lọ sọ́dọ̀ àwọn kan jọ̀dọ̀ àwọn kọ kíni nǹkan tó fi kínní sọ lórí kíni gangan ẹ gbọ́ láàárọ̀ tò nínú mọ̀jàlá. ọ̀dà ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ni mo ṣẹ́rí wálé padà sí o mo balẹ̀ gìjà sọ́dọ̀ ọmọ bàbá onífìlà gogoro ìyẹn gómìnà Adémọ́lá Adélékè ó ti gba iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti gbà wọ́n níyànjú ó ní ẹkú fọmọnìyàn ṣe dákun ẹjọ́ bí ẹ ṣe ti mú àwọn ẹni bí àwọn ọ̀daràn ẹ má símọ̀dẹ̀rẹ̀ ẹ má rọṣẹ̀ ẹ má wà rárá ẹ dẹ̀ má bójú ẹ̀ ẹ rí i pé ẹ túbọ̀ ń tẹ̀síwájú láti máa gbójú agan ti àwọn ẹni bí tí ń pọnmọ́ rẹ balùwẹ̀. ọ̀dà látàrí ìdìbò gbogbo ọdún 2027 o ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àwọn mọ̀ ti nà ká kọ̀ bàjẹ́ ọ̀bàjẹ́ ọ̀dà àkọ̀dá wọ́n ti nà sáwọn akẹgbẹ́ wọn tí wọ́n jọ jẹ́ ọmọ ẹgbẹ́ lápapọ̀ wọ́n ní ẹ̀ tí ì ṣetán láti ṣèjọba
tẹ́ ẹ bá jẹ́ pé ẹ ti ṣe tán ni ìtajú INEC ní kẹ̀sì ẹ ti ṣe kó tó di òní bóò ló ti jẹ́ ẹ gbọ́ láàárọ̀ yìí. mo tún lọ sí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí ààrẹ bọ́lá tinubu rèé kò mọ̀ nílò láti máa pamutéètì ààrẹ bọ́lá tinubu ò nílò láti máa kakuléètì o àti pé àwa ń tàwa kí la fẹ́ fẹ́ ààrẹ bọ́lá tinubu ibi tó bá gbà làwa náà máa gbà o ààrẹ ò lè jẹ́jú àwa náà ò dẹ̀ lè jẹ́jú ààrẹ ò ṣẹ̀ṣẹ̀ nílò láti wá sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí kó wá máa ṣàlàyé ìwé ètò ìṣúná bí wọ́n ṣe ṣe àmúṣe rẹ̀ èmi mọ̀kàn ni mo sọ̀rọ̀ wọn o ẹni tó jẹ́ igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí ló sọ bẹ́ẹ̀. ọ̀dà òjé mélòó náà wá o ẹ máa pa àwọn báńdíìtì ni o ẹ má bàa dúnàdúrà mọ́ o èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ o gàgí ọlọ́mọ̀ọ́rọ́ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹ má bàa dúnàdúrà mọ́ ẹ̀yìn tí ó pa àwọn tó ń pẹ́ bí yín ẹ̀ tún máa bàa dúnàdúrà ẹ má ṣe kí ni ẹ má yanjú wọn yankere. ẹ̀ka òtí ẹ̀kọ́ lèmi balẹ̀ gìjà sí báyìí so mọ̀ pé wọ́n ní owó ẹ̀kọ́ èèyàn gbúdọ̀ fi ìjẹ́kọ́ àlàdé ìjọba àpapọ̀ lè yé níbi wọ́n ṣe buwọ́ lu owó tó tó bíi 50,000 pé náà ni àwọn ọmọ iléèwé mọ̀ sọ fún ètò ìdánwò wáẹ́kì àti ètò ìdánwò NECO Àtíkù Abubakar ó bá ti kábọ̀ imú ìjọba àpapọ̀ ilẹ̀ ó ní ààrẹ Bọ́lá Tinubu sọ àákílódé eléyìí mọ̀ tó ga jù sí àtúnfẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ni. erin ṣubú kò lè dìde àjànàkú sùn bí òkè èyí ká o bá lè lékú ìtàlẹ̀ rẹ̀ wù gbẹ̀gì èyí ni bí ọkùnrin eléyìí tó jẹ́ ọmọ ológun orílẹ̀‐èdè Nàìjíríà ọmọ léńjé tọ́jú orí rẹ̀ ò tí ì pọ́ ọmọ 30 ọdún lélẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó ṣubú yakata lójú ogun nígbà tí wọ́n lọ rè ṣe ìgbàálẹ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé tán jí kó àtàwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ níjọba àbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ ọkùnrin ṣubú lójú ìjà. Àlàdé lónìí gangan wọn ni kò mọ̀ ní dọ́là ẹni tó ti gbà kan rí mínísítà lórílẹ̀‐èdè Nàìjíríà Uche Nnaji àtẹni tí ó jẹ́ adarí ayédèrú iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan tí wọ́n fi ń gbé owó jáde ní iléeṣẹ́ rẹ̀ lè yé Adéyẹmí àwọn méjèèjì wọ́n ní bí sọ́ba ti jáde lẹ́nu kò tún padà sẹ́nu mọ́ o lẹ́nìí àti lọ́la ti ṣe ọjọ́ ìṣẹ́gun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìgbẹ́jọ́ wọn. ọ̀dà ayọ̀ rèé ìdùnnú rèé jórẹ́bùtù rèé lónífẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fín lẹ́sẹ̀ ọkọ̀ pínísípà léèwé léè táwọn ajínigbé jí gbé táwọn ọmọ ológun lọ rèé gbà padà ọmọ lọ ṣèṣì dúpẹ́ èyí ń lánàá ṣọ́ọ̀ṣì wọn ẹ gbọ́ ló bá ń kọrin ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. sórí Àlàdé àwọn eléyìí ò mọ̀ ní ìkẹ́kẹ́ tí wọ́n ṣe fórílẹ̀-èdè Nàìjíríà kò sí tí dáadáa wọn dá o kò dẹ̀ sí tí Àlàdé wọn náà ṣe bẹ́ẹ̀ tí yóò dé lórílẹ̀-èdè Nàìjíríà o èmi kọ́ ni mo sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti kàbọ̀ mú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ló bó ṣe ṣe pé gbèdéke tí àjọ elétò ìdìbò lẹ̀ yìí tí wọ́n fi sílẹ̀ wọ́n kọjá. jẹ́nfẹ̀lẹ́ ṣe rọ́bà náàtì náà fi dún ní ìyásánẹ̀ tán kókó ojú ìròyìn náà tán láàárọ̀ tòní ẹni tí a ò ní tán. àmì Olódùmarè. ọba bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ìwé tó kà ní ìsìn òun náà ni extension tó sọ ohun wọ́n ti wá sí extended rẹ̀ gẹ́gẹ́ bí INEC ṣe sọ pé ọ̀dà ọ̀bẹ́yìn ọ̀bá mítọ̀ pútà jẹ́ẹ̀tì eléyìí tá a fún yín lọ́jọ́ 11 abáyínsú sí ọjọ́ 14 léyìí tí í ṣe gbèdéke ọ̀la. bíná bá ń jó lóko. mọ̀jàlá ní délérò. Mọ̀jàlá 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 Mọ̀jàlá. Mọ̀jàlá 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 Mọ̀jàlá.
bíná bá ń jẹ́ lóko. mọ̀jàlá ní dídí. èyí sì ṣe ọjọ́ ajé lágbára ọlọ́run ajé yóò fi lé gbogbo wa ṣe bùgbé o. torí ajé nítòwò bá ti sí nílé kẹ́nikẹ́ni má dẹ̀ ọ́ lẹ́yìn wọn. ajé ìwọlà jíkẹ́ o. ẹran ọ̀gẹ̀dẹ̀ báyìí lajé jẹ tára fi bàbá àṣẹṣe dé. kára bẹ̀rẹ̀ sí ní dẹ gbogbo wa lóòrọ̀ tòní o. gbogbo àwa tá a síkì lẹ́dọ̀ àwa tá a síkì nífun àtàwa tá a síkì lápò ọlọ́run bá mi yóò wo gbogbo wa san ọ̀sẹ̀ yìí á dẹ̀ ṣe gbogbo wa ọjọ́ kẹtàlá rèé gbogbo wa náà lálàlà bí eléwì odò á fi gbogbo ara báyìí ṣàjẹ bí ìṣẹ́ṣẹ́ fún ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ mi owó dé tí ó mọ̀ jẹ́ tiwa nìyẹn o àníná kẹtẹ ká tó rí kẹlá tó ọ̀rọ̀ lọ́hùn ọba á tí wọ́n pé àpò ojúmọ́ akátẹpámọ́sẹ́ wa ó rí pọ́jù mi òkè lójú mi wà wọ́n ní pé mi náà tẹpámọ́sẹ́ mi wọ́n wá gbé 1 billion kó wá kó mọ̀ sọ pé màá kọ́ dákú ọgbọ̀n ṣẹ́jú. gbogbo ẹ̀yin tó ń gbọ́ wa ẹ darapọ̀ mọ́ wa lójú òpó Facebook iléeṣẹ́ wa náà ìbá ti débẹ̀ ẹ like ẹ comment ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n lórúkọ gbogbo kọ̀tà àjọṣe tí ó dùn tí ó ní gbẹgbẹnu lóòrọ̀ tòní Mujib Ọlákúnlé Portable presenter lórúkọ mi. Ọlá Àlàdé ló kọ mi bẹ́ẹ̀ bá pè mí lápọ́stù ṣẹ̀kẹ́rọ́ omi ẹ̀kọ́ ní àpọ́stù yìí rèé tó ní ìpè tó jìnnà sí èpè ẹ má gbàgbé bó ni ti jọjọ ajé òfìlè wa ṣe bùgbé o má ṣe Èdùmàrè. àmì o tó bá rí bẹ́ẹ̀ Àlàdé ká má ṣẹ̀ṣẹ̀ mọ pamọ́tẹ́ẹ̀tì mọ́ o èmi bẹ̀rẹ̀ látọ̀ ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú PDP torí bí òṣèlú ló ń ṣe mí lóòrọ̀ tòní o ẹgbẹ́ òṣèlú PDP yẹn People's Democratic Party láti igun eléyìí tí ọ̀gá in Abuja ìyẹn Nyesom Wike tí ó ṣe àtìlẹ́yìn tó ṣe ìkúnlọ́wọ́ fún ni wọ́n ti ṣe àṣẹ ìtàlákàṣepọ̀ báyìí tí wọ́n sọ pé àwọn ti fi orúkọ àwòrán àwọn olùdíje sípò ààrẹ igbákejì rẹ̀ àti ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orúkọ àwọn gómìnà of the gómìnà sí tí wọ́n mọ̀ sojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní àwọn ìpínlẹ̀ wọ́n ti fi sí ojú òpó àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ìyẹn ayélujára o ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí tí yóò wáyé lọ́dún 2027 ẹni tó jẹ́ àwọn alága igun ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú igun ti Wike ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú PDP Abdulrahman Mohammed ló sísọ lójú ọ̀rọ̀ yìí nígbà tí àwọn oníròyìn tí wọ́n ń takò tó béèrè sí i táwọn oníròyìn sọ pé excuse me sàbó ni àwọn ìdíje tí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí fi sílẹ̀ bó ló jẹ́ ṣé kò ṣe páwọn ti tùràkì tí overtake ó ní kò sẹ́ni tí ó gbà kàtà lọ́wọ́ akitì kò dẹ̀ sẹ́ni tí ó gbálẹ̀ bàbá ọmọ náà lọ́wọ́ ọmọ ó ní àwa ní tiwa a ti ṣe àṣe ìtàlákànṣepọ̀ eléyìí fi hàn pé a ní ìfarajìn púpọ̀ láti kópa tó jọjú nínú ètò ìdìbò sípò ààrẹ eléyìí tí yóò wáyé lọ́dún 2027 ó ní inú òun dùn ayọ̀ òun kún láti fi tó gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Àlàdé wípé ẹgbẹ́ òṣèlú PDP yóò kópa tó jọjú nínú ètò ìdìbò sípò ààrẹ ó ní eléyìí fi hàn gbangba wípé dídùn náà lọ sóso fáwọn nínú ètò ìdìbò sípò ààrẹ àtàwọn ètò ìdìbò mìíràn lọ́dún 2027 Mohammed ló sọ pé ẹgbẹ́ òṣèlú PDP àwọn sì ń dúró láti rí i pé àwọn parí àwọn nǹkan tó kù wọn ní gbogbo yín sẹ́ẹ̀rí bóyá orúkọ Àlàdé náà wà bẹ́ẹ̀ mo kí yín o kú oríire wípé orúkọ yín ó ti wà lọ́dọ̀ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí. Mùjíìbù o yà á ṣe bẹ́ẹ̀ ká sẹlibréètì líjẹ̀ǹdì o nígbà bá wà láyé ló yẹ ká mọ̀ ọmọ ìyá ara wa ìṣègbà bá kú tọ́lá mọ̀ gbé fúláwà káàkiri o yà á kọrin báyìí pé happy birthday to you happy birthday to you happy birthday to you daddy happy birthday to you. tálà wa tá à ní kí wọ́n pé wọ́n kú oríire wọ́n pé orí kádùn ọdún yìí o torí pé ọdúnmọ́dún ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún àṣọròmọ́rò ní ṣàwọ̀ àṣọròmọ́rò ọdún òní dúkà mọ̀ bọ́mọ obì lórí àtẹ o ọdọọdún báyìí náà ni pèrègùn wú láàlá o bẹ́ẹ̀ ni òun náà ló dífá fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi pẹ̀lú àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù àwọn ènìyàn káàkiri àgbáláyé o lélẹ́yìí táwọn náà jọ ń kí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká lélẹ́yìí bí wọ́n ti ń ṣe ọdún àjọ̀dún orí kádùn ọdún 52 lélẹ́yìí tí wọ́n ti wà nínú ayé yìí 92 years ìmọ̀nú o lélẹ́yìí tí wọ́n fi wá sọ̀rọ̀ pé sẹ́ẹ̀rì inú àwọn dùn pé ní sáà tàkókò táwọn náà ń bẹnu ayé
náà ni àwọn mọ ẹni tí ó jẹ́ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká o pé kì í ṣe páwọn ń gbọ́ ìròyìn rẹ̀ bíi tànábì Muhammad o báwọn ń gbọ́ ìròyìn rẹ̀ bíi ti Jésù Kristi o wọ́n láwọn náà jọ ń lo dáúlà ni wọ́n nínú àwọn dùn o wọ́n ní ta làwọn táwọn wà ní kí Wọlé Ṣóyínká wípé ó kó ayẹyẹ àjọ̀dún orí kádùn eléyìí tí wọ́n tún jáwé rẹ̀ lọ́dún yìí o wọ́n ní àwọn mọ̀ bá wọn dúpẹ́ o wọ́n ti sọ̀rọ̀ ààrẹ wá fi gbogbo àwọn àṣeyẹ àti ìlàkàkà àti gbogbo àṣeyọrí eléyìí tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tí wọ́n ti ṣe kódà wọ́n sọ débi pé wọ́n ní kán máa pa bàbá lọ pẹlẹbẹ báyìí bàbá ó sòótọ́ tẹnu rẹ̀ wọ́n láì wí bí àkú bẹ̀ wọ́n nínú àwọn tó jẹ́ pé ní Nàìjíríà náà gba ìmọ́lẹ̀ wọ́n lára àwọn náà ní ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká wà wọ́n mi sẹ́rí ọwọ́ sí wọn wọ́n kí wọn ní kí orogun wọ́n kí wọn ní kí alágbádá wọ́n ní ọ̀jìnì òǹkọ̀wé ìran náà wọ́n náà ti kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé eléyìí tó ti jẹ́ pé ó ti jẹ́ kí àwọn ọmọ náà ti làmìlaka lóde Nàìjíríà wọ́n láwọn táwọn ń sọ̀rọ̀ ẹ̀gàn gẹ́gẹ́ bí ààrẹ yín lónìí táwọn jẹ́ nọ́mbà 1 lóde Nàìjíríà wọ́n ní ìwé bàbá ìwà lára àwọn táwọn kà tó inspire àwọn láti lè jẹ́ káwọn mọ̀ wípé ọjọ́ ọ̀la tó dáa ó wà fún àwọn wọ́n ní àwọn wá ń fi ọ̀rọ̀ bàbá yìí àwọn fi kí gbogbo ọmọ Nàìjíríà wípé ẹ máa bá kí wọn máa mi sẹ́rí ọwọ́ sí wọn wípé bàbá Wọlé Ṣóyínká kẹ́ ẹ máa kí wọn kú ayẹyẹ orí kádùn ọdún kejìléní àádọ́rùn-ún eléyìí tí wọ́n ń ṣe lórílẹ̀ èpẹ̀ ìgbà táàrí ọwọ́ parí ọ̀rọ̀ o wọ́n mọ̀ mí sẹ́rí ọwọ́ àwọn náà bá tún kí àyájọ́ ọ̀rọ̀ bọ́nu wọ́n bá kí wọ́n ní ara pápá làbẹ́tù o ibi ìjà làbẹ́gòkò ìta gbangba làbẹ́rẹ́ ajílẹ̀ tege o wọ́n lójoojú máa ń sowó kọ́mọ̀lẹ̀ ẹ̀jà kókókó larọ̀ tá o lè o wọ́n ní bàbá o láti 1986 tẹ́ ẹ ti gba àmì ẹ̀yẹ tó láàmì láka ẹ̀ tún rí lẹ́ǹtì ẹ̀ tún lọ bẹ́ẹ̀ náà ni wọ́n ní bàbá ẹ pẹ́ kan ní kìsì. ókè náà ẹ̀ka òṣèlú lèmi wà mi ò tí ì kúrò ńbẹ̀ o lórí awuyewuye àti kò tẹ́mi lọ́rùn eléyìí tó búyọ lẹ́yìn àwọn ètò ìdìbò kò mẹ́sẹ̀ yọ gbogbogbò lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nínú ẹgbẹ́ òṣèlú tó ń lo dálà lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó ṣe pé àwọn kan ti ń dúnkokò wípé kàkà kẹ́kú mọ́ jẹ ṣèṣe ẹ̀yà ṣe bẹ́ẹ̀ á fi ṣe àwàdà ni o ẹgbà bẹ́ẹ̀ àwọn ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ rèé ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rawọ́rọ̀bẹ̀ sí gbogbo àwọn tó lulẹ̀ pọ̀ bí ìgbà tó di ẹ̀yìn bábọ́lẹ̀ pé ẹ dákun ẹ jọ̀ọ́ àjèjì ọwọ́ kan tẹ́ rí yẹn kò mọ̀ síbẹ̀ kò gbẹ́rù dórí o ká fi ọ̀tún ká fi wí àlàáfíà ká fi àlàáfíà náà ká fi wí ọ̀tún òun náà ni yóò jẹ́ kí ọwọ́ ọmọ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má ṣe tiyín lọ́tọ̀ ẹ má ṣe ní ọ̀tọ̀ lórí ẹ jẹ́ ká jọ ṣe kó bá lè rí bó ti yẹ kó rí o ní gbé wọn sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìmọ̀ ìjàrà bó ṣe kó wá lóòrọ̀ tòní ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tí wọn ò láǹfààní láti fún ní tíkẹ́ẹ̀tì láti lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní bínú o tí wọn ò tiẹ̀ fi ìdùnnú hàn kankan lórí pé ọ̀dà ẹjẹ́ yanjú wàhálà lọ́kọ̀ òjọ̀kan tó mọ̀ ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ẹni tó nìkan tó súnmọ́ àwọn gómìnà sọ pé àwọn gómìnà tó wà ní sáà kejì lọ́fíìsì wọn wípé àǹkẹ́gẹ́ ni igi wọ́rọ́kọ́ igi wọ̀rọ̀kọ̀ tó dá wàhálà lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè yìí o wọ́n ní wọ́n dá wàhálà sílẹ̀ o ò bí mi léèrè pé wàhálà wo ni wọ́n dá lẹ̀ kó ni wọ́n ṣe dá sílẹ̀ irú nǹkan tí ò tọ́ sí Àlàdé kí wọ́n sọ pé ọ̀dà Àlàdé ìwọ ló ní gbọ́ ìwọ ló làwọ́ wọ́n ní nǹkan tí wọ́n fi dá wàhálà sílẹ̀ ni o. ní tó yẹ kéèyàn rọ mí ta kéèyàn wá wọnú nìkan lọ́ máa rọ mí. bóyá ọmọ dúdú wá ló fìtẹ́ kí wọ́n sọ pé kó sọ pé ọmọ pupa ló fẹ́ fẹ́ o láì sọ kan tọ̀ mí wá. ẹ̀dá ìròyìn wọn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kan tínú bí ní ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Yobe àti ìpínlẹ̀ Gombe àwọn náà ni wọ́n bínú lọ́wọ́lọ́wọ́ báyìí o wípé bó o ló jẹ́ àwọn tẹ́ ẹ kéde yẹn àwa ò fọwọ́ sí o ní ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Adamawa ìpínlẹ̀ Bauchi àwọn sọ pé bẹ́ẹ̀ ó tẹ́ àwọn lọ́rùn àwọn gómìnà tí wọ́n wà ní sáà àkọ́kọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC àwọn gómìnà ní ìpínlẹ̀ Taraba ìpínlẹ̀ Benue àwọn méjèèjì máa tún gba tíkẹ́ẹ̀tì padà táwọn dẹ́ ń pè tepòrò pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ já yanjú wàhálà yìí káwa bá lè ṣe àṣẹ ìtàlákàṣepọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC o ní ìpínlẹ̀ Nasarawa asòfin Ahmed Aliyu Wadada náà ni wọ́n kéde wípé kò ní kí ó lọ sojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìdìbò sípò gómìnà tó dànà wọ ọ̀rọ̀ gbàmọ́bínú sí ẹni tó ti gbà kórí jẹ́ olórí ọlọ́pàá ilẹ̀ yìí Muhammad Abubakar Adamu àti àwọn olùdíje mìíràn pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ẹ má ṣe ní ọ̀tọ̀ lórí ẹ jẹ́ ká jọ ṣe ẹ jẹ́ kí ìṣọ̀kan àti ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú APC kó múmú láyà yín. ọ̀dà látàrí rògbòdòrò sọ eléyìí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ni àwọn àgbà wa jẹ̀sẹ́ bí àwọn alẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ náà àwọn sàǹkóṣàǹkó igi ńlá
tó jẹ́ igi lẹ́yìn ọgbà tí wọ́n dúró nu ẹgbẹ́ náà nọ́mọ̀ tí ránṣẹ́ pé ààrẹ ẹnu mi àgò gómìnà Adémọ́lá Adélékè wípé nínú kó o ṣe ìkáwọ́ tí ẹ̀yìn fún ẹni tó jẹ́ olùdíje sípò ipò ààrẹ èyún nínú ẹgbẹ́ òṣèlú Accord Party èyún dókítà Gbénga Ọláwépọ̀ Azeem àbí kó o ṣe bẹ́ẹ̀ kó o jábọ́ rẹ́lẹ̀ nínú ìdìbò tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ eléyìí táwọn òun wájú wa yìí tó kù bẹ̀rẹ̀ ń jogi báwọn kan ti máa post rẹ̀ ó kù 12 days ó kù kìíní kan days wọ́n ní tọ́da láti máa já ìrántí fún wa àwa náà wá náà létí báyìí pé já ewé kókókó làwọn fàdí tí o torí pé o ò lè wà nínú ẹgbẹ́ òṣèlú Accord Party kákáwọ́ tì ọ́ lẹ́yìn kọ́ ọmọ jáde kọ́ ọmọ lọ kọ́ ọmọ bọ̀ kọ́ wa mọ̀ sọ pé òun ṣe àtìlẹ́yìn èyí ò fún ẹgbẹ́ ilé tí ì ṣe ẹgbẹ́ tọ̀dọ̀ tàwọn ẹni tí ó díje fúnpò tó ń díje fúnpò ààrẹ níbẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àgbà wa jẹ̀sẹ́bì tí wọ́n jẹ igi lẹ́yìn ọ̀gbà rẹ̀ bá sọ̀rọ̀ pé èròǹgbà ẹgbẹ́ òṣèlú Accord Party ní pé Gbénga Ọláwépọ̀ Azeem wọn gangan náà ni wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ wọ́n ní bọ́ba ti wá rí bẹ́ẹ̀ o wọ́n ní a jẹ́ pé tó o bá ti káwọ́ ti Azeem lẹ́yìn wọ́n ní gbogbo ìbò àwọn o àwọn ò bá kó gbogbo rẹ̀ ó di wọ̀ fún olùdíje sínú ipò nínú ẹgbẹ́ òṣèlú APC èyí Bọ́lá Oyèbámijí à ń bọ̀ wọ́n láwọn kan lọ kó fún ní pé mọ́wùlẹ̀ sọ́pọ̀ ń bọ̀ kúkú wọlé wọ́ọ́rọ́wọ́ mọ́kànlẹ̀kùn àti sílẹ̀kùn fún ọ wọ́n lélẹ́yìn gangan ni ọ̀rọ̀ yìí gangan ló jáde níbi tí ẹni tó jẹ́ àgbáwo nínú ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ alukoro ẹgbẹ́ wọn Daniel Adédayọ̀ àti ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Olúlọpẹ́ Abalọlá tí wọ́n tọwọ́ bọ̀wé náà tí wọ́n sì nà á síwájú gómìnà wípé ìkìlọ̀ rèé o ẹ lọ sọ bẹ́ẹ̀ o kẹ́sì tẹ̀lé Azeem o bẹ́ẹ̀ bá tẹ̀lé Azeem bẹ́ẹ̀ bá ti wá ń wò wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ káàkiri o wípé òun náà ló tọ́ láti jẹ́ gbé ààrẹ lẹ́ẹ̀kan sí lóde Nàìjíríà á jẹ́ wípé Bọ́lá Oyèbámijí náà fúnra rẹ̀ òun náà ló tọ́ lórí àga láti jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ yìí gan náà ló ti wá ọ̀hún kalẹ̀ láàrin àwọn àgbà wa jẹ̀sẹ́bì nínú ẹgbẹ́ òṣèlú Accord Party wọ́n ti wá ń pera wọn lọ́tún lọ́sì báyìí pé ẹjẹ́ á yọ ogun ọ̀pẹ̀bẹ́ pò mẹ́ò lélẹ̀ tó ṣe wọ́gọ́wọ́gọ́ ẹjẹ́ á lo ogun òtòlù ká ètò kínní yìí láti ìbẹ̀rẹ̀ kó fi dé òkè o wọ́n ti wá ń pe gbogbo àwọn alẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú Accord Party ìpínlẹ̀ Ọ̀ṣun pé ilé ẹni láti jèkúté onídòdò bó bá ti gbé orí bẹ́ẹ̀ náà ni ó rí wọ́n ní ṣùgbọ́n Adélékè o ìkìlọ̀ làwọn ṣe fún ọ lélẹ́yìí bọ́ ọ bá ti kọ̀ tó ò ṣe àtìlẹ́yìn látàrí àti kọ́wọ́ ti Azeem lẹ́yìn ní 2027 tó ò jẹ́ kájọ sọ̀rọ̀ lásọkúnná wọ́n ní gbàgbé pọ́jọ́ 15 oṣù kẹjọ tí ń bọ̀ yìí o ọ padà lọ sẹ́dẹ̀ òní jókòó sórí àga àlééfà gẹ́gẹ́ bí gómìnà mọ́. ọ̀dọ̀ gómìnà tí ó ti wà yẹn dúró dèmí jẹ́ kémi náà wá bá níbẹ̀ o kókó bá àwọn ènìyàn làrán fàdí tí o gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti gba iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun níyànjú ó ní ẹ dákun ẹjọ ẹ má sì mọ̀ dẹ̀ ẹ má wàrà ẹ má káàrí ọkàn ẹ rí i pé ẹ ń gbójú agan ti àwọn ọ̀daràn gbogbo àwọn ẹni ibi tí ò kọ̀ kílẹ̀ oṣù ní àyílà àwọn ẹni ibi tó pamọ́ re balùwẹ̀ àwọn ẹni ibi tó ń lagi sáré dáná bu ó ní ẹ túbọ̀ mọ́ gbójú agan tiwọn o ẹ̀rín tí wọ́n gba àwọn ọmọ iléèwé padà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Adémọ́lá Adélékè ebó ni ó pe ìpè yé nígbà tí ó tún wá ń ké ààrẹ Bọ́lá Ahmed Tinubu kú oríire àti olùkú rẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lórí bí wọ́n ṣe ṣe àṣetì alákẹ́sẹ̀pọ̀ bí wọ́n ṣe gba àwọn ọmọ iléèwé eléyìí tí wọ́n kó nípa pamọ́ra lọ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yé ó ní òun gangan òun bá àwọn mọ̀lẹ́bí wọn dúpẹ́ o òun dẹ̀ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kú oríire lórí ìṣẹ̀lẹ̀ yìí o gómìnà Adémọ́lá Adélékè kò ṣàìgbóṣùbà káre òṣùbàràǹgà rabadẹ̀rabadẹ̀ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò nílẹ̀ yìí pàápàá jùlọ àwọn ọmọ ológun orílẹ̀ àwọn ọmọ ológun orí òfurufú àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn fún bí wọ́n ṣe ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ó ní ìfarajìn yín akitiyan yín òun náà ló fà tí ẹ fi gba àwọn ọmọ yìí padà lẹ́yìn tí wọ́n lo ọjọ́ 64 ní àkóló àwọn ajínigbé ọ̀hún nínú ọ̀rọ̀ eléyìí tí gómìnà Adémọ́lá Adélékè tó sọ tó dẹ̀ gbọ́wọ́ ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Malam Ọláwálé Rasheed jáde tó ní kí ikọ̀ mọ̀jàlá kó pín káàkiri lóòrọ̀ tòní o ó ní mo kí gbogbo àwọn tí wọ́n gbà padà mo kí wọn kú oríire o wọ́n wá ní pé ní báyìí ókú náà ní ìbọn ro ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin náà dákun ẹ jọ̀ọ́ ẹ rí wípé àwọn tó bá sọ pé àwọn ń tàwọn o iṣẹ́ táwọn yàn láàyò àwọn òmókòrò àwọn ọmọ ọ̀gẹ̀dẹ̀ ṣe àbáwọn ọmọ ọjà tà àwọn ọmọ kọ̀wá àwọn ọmọ nǹkan ṣe ohun táwọn mọ̀ ni pé káwọn ọmọ dá wàhálà sílẹ̀
ó ní gbogbo náà ní ẹ dákun ẹ rí i pé ẹgbẹ́jú agan sí o ó ní gbígbójú agan ti àìsí ètò ààbò ó ní ọgbọ́dọ̀ múmú láyà púpọ̀ púpọ̀ wọ́n ní ìpínlẹ̀ Ọ̀ṣun àlàáfíà tí ń jọba báyìí ṣùgbọ́n gba àwọn ẹni ibi tí wọ́n rò pé káwọn máa da àwọn èèyàn láàmú ni ẹ rí i pé ẹgbẹ́jú agan sí wọn ẹ má jẹ́ kí ọ̀fọ́n kankan kófìrù náà gbá lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà káwọn èèyàn lè sùn kí wọ́n forí lẹ́sùn ká bíi Àlàdé àbí Àfíìs Hasan bá fẹ́ wá tọ̀míwá lọ ní dédé aago 2 òru kọ́kànlẹ̀ ó balẹ̀ kó má sí wàhálà kankan o gẹ́gẹ́ bí gómìnà Adémọ́lá Adélékè bó ṣe ké tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ lóòrọ̀ tòní. ọ̀dà akótó di pálọ̀ sẹ́kà polówó ọjà jẹ́ kí n sáré mélèé wá kí n fi kó ńlẹ̀ láàárọ̀ tòní èyí nígun apá abẹ́wò ní òṣèlú náà mo wà o àwọn egun kan tí wọ́n jẹ́ olùtẹ̀lé olóṣèlú tí wọ́n máa ń fi ìfẹ́ hàn wípé àwọn tẹ̀lé olóṣèlú báyìí wọn làwọn ẹ̀ńdọ́ọ̀sì gẹ́gẹ́ bí ẹni tí ó díje dupò ẹ̀hún gangan náà ní agbègbè Àrèwá gbogbo wọn ni wọ́n ti sọ wípé àwọn ti ṣetán o láti tẹ̀lé Olúwaṣèyí Mákindé èyí gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ díje ní sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú eléyìí tó ti jáde o ní eléyìí tí wọ́n pè ní bíbí wọ́n ti ṣe ayẹyẹ náà tí wọ́n ti ń fi ẹṣin kútúpà tí wọ́n fi ń ṣe ìdíje tó sì fi ń sọ fún àwọn èèyàn wípé Olúwaṣèyí tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ní ẹ dìbò fún gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027 o nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ayẹyẹ náà o èyí ò gẹ́gẹ́ tó jẹ́ ààrẹ èyí ò fún ẹgbẹ́ náà Babangida Abubakar Haruna òun tí gbogbo èèyàn mọ̀ sí Sàdáúnà òun ló fi ọ̀rọ̀ yìí léde o ó ní ọ̀nàwọ́ gómìnà Ṣèyí Mákindé òun nà sókè gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé olóòtú olùtukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí ó mú ní Nàìjíríà lajú tí ó sì mú gòkè àgbà eléyìí tí ó transform rẹ̀ káàkiri gbogbo àgbáláyé tí ó mú akó nínú ìlàkàkàtà ńlá kọjá lórílẹ̀-èdè Nàìjíríà Haruna ó ṣàlàyé ó ṣàpèjúwe gómìnà Mákindé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí lọ́dún 8 tó ń lò èyí lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó lẹ́yìn tó báyìí ti lè tukọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe àṣeyọrí onírú ẹni bẹ́ẹ̀ ó lè tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó nítorí pé nínú ìlú tó tóbi jù láfíríkà ó lọ mọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ wá wọ́n ní ẹ jẹ́ kí gbogbo àwọn káwọ́ ti ẹni tó jẹ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lẹ́yìn bí gbogbo wọn ti ń jáde yẹyẹyẹ náà kó aṣọ sọ́rùn náà débìlà náà sọ wípé àníṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun làwọn ṣe àtìlẹ́yìn fún gẹ́gẹ́ bí ó ti jẹ́ Mákindé náà òun náà ti wá fi ìdùnnú rẹ̀ hàn gẹ́gẹ́ bí àwọn èèyàn ti túyáyá tí wọ́n túyáyà tí wọ́n jáde ní agbègbè Àrèwá wípé ẹ mọ̀ ṣeun gan o ẹ ṣeun tẹ́ ẹ mọ̀ dúró tì mí o bẹ́ẹ̀ ti jẹ́ kí n fi ìdùnnú mi hàn báyìí wípé èmi náà ti ṣetán láti sìn yín bó ti tó àti bó ti yẹ àwọn á ṣe ìkìlọ̀ kan fún gómìnà wọn ni dákun bó o ti jẹ́ olóòótọ́ nìkan ni kó o tún jẹ́ olóòótọ́ káwọn lè máa gbẹ̀rí rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí olóòótọ́ tó fi ń yọ òfàmì tó bá bọ́ sódò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àfíìs Hasan àlọ́run gbèsè ó yá gbé wa dọ́jà let's go there. aládùúgbò ẹgbà mi ò yé o. bàbá ọmọ fẹ́ kí ló dé nínú òjò ariwo yìí pọ̀ jù. ẹgbójú sókè àwọn olúmọlẹ̀ inú òjò ti ń gbé ọ̀nà tí gómìnà ṣe kọmíṣọ́ lọ ọ̀nà kí wọ́n fi bílíọ̀nù ṣe kí wọ́n fi ẹgbẹgbẹ̀rún mílíọ̀nù kọmíṣọ́. wò ó kò jẹ́ kó má rí bẹ́ẹ̀ nígbà tíjọba bá gbéṣẹ́ ọ̀nà fẹ́ni tó ń ṣiṣẹ́ télọ̀ ìgbà wo lọ́gbàrá ò ní yọ sí ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ọ̀nà sí méjì ilé iṣẹ́ tó forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí interior decor àṣẹnilélọ́ṣọ̀ ló ń ṣe ọ̀nà ìwó ilé iṣẹ́ tó ń ṣe fertilizer ajílẹ̀ ló ń ṣe bíríìjì afárá wa nípínlẹ̀ Ọ̀ṣun ilé iṣẹ́ clearing and forwarding ló ń ṣe ọ̀nà ìlà ọ̀rọ̀gún bábánbá yẹ ni wípé ilé iṣẹ́ tó forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí interior decor àṣẹnilélọ́ṣọ̀ ló ń kọ́ airport nípínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú 100 billion naira. ayé o. àwọn ará Ọ̀ṣun ní tilé toko ẹ̀tají ẹ̀dìdè ìtìjú yìí tó gẹ̀ gbogbo àwọn alájọjù ilé ijó ni wọ́n ti ń ṣiṣẹ́ kì í ṣàbẹ̀rẹ̀ ẹni tó mọ kíló kàn ló yẹ gẹ́gẹ́ bí gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun ìdùnnú ti wá dé wàyí ọmọ wa ọ̀mọ̀wé onímọ̀ ìṣirò tó kájú ẹ̀ aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbámijí à ń bọ̀ ló yẹ nípò gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ òṣèlú olóṣèṣù ọwọ̀ APC láti wá tún Ọ̀ṣun ṣe ni Ọ̀ṣun APC Governorship Campaign Council ló ń polongo. Admission. Education is the key. Education is the power. Girls and School Ogboyo, Ipuarakiji, Osun State, a reputable citadel of learning is offering admission to the following classes: crèche, kindergarten, nursery 1 to 2, primary 1 to 6, JSS 1 to 3, and SS 1 to 3. Parents and guardians, are you looking for a reliable and dependable school with quality education? Girls and School Ogboyo, Ipuarakiji is the best. A school with qualified teachers, good environment for learning, educational facilities, computer center, and photocopies,
school bus, and God's Hands Bookshop for different kind of textbooks, written notes, and lots more. Enroll your child today at God's Hands School, Ogboyo, Ikwarakiji, Osho State. For more enquiry, contact 0806 521 5566 or 0704 157 8499 at God's Hands School, Ogboyo, Ikwarakiji. In God we trust. Mama Chooks Building and Plumbing Materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Oríṣiríṣi building and plumbing materials tẹ́ ẹ bá ń fẹ́. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Mama Chooks Building and Plumbing Materials. Àwọn imported materials bíi complete shower set, imported tiles, marble zinc, automatic water system. Lílé yìí tó ń ṣí tó sì ń pa á dé fúnra rẹ̀. Marble tiles, imported doors and door handles, PVC pipes, sensor tap, water heater, pumping machine lóríṣiríṣi, complete shower room, power shower, jacuzzi, glass basin, wash hands basin, water tank, àti bẹ́ẹ̀ lọ. Yes o, Mama Chooks Building and Plumbing Materials na the place where all the imported building and plumbing materials wey you want boku and standard gidigba. Ó yá ẹ tètè kàn sí wọn lónìí ní ọ́fíìsì wọn tó wà ní opposite Yidi praying ground, Ìmọ̀, Iléṣà tàbí nítòsí Kájọlà market junction, Ìmọ̀, Iléṣà. Telephone 070-6615-2691 tàbí 081-3787-4751. Mama Chooks Building and Plumbing Materials. God is able. Jalala, Kuriri, Facility 95.3 FM. Máyì kúrò filẹ̀ bẹ́ẹ̀. Mọ̀jàlá. bíná bá ń jó lóko. Mọ̀jàlá ní délé káàbọ̀ ròyìn. láti òdì kejì lọ èmi gba ilégbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí lọ. Ìṣúnlẹ̀ o. Àlàdé Ìṣúnlẹ̀ o. ẹ sọ mọ̀ pé wọ́n ní eku tó bá ti mojú òpó kò ní ṣeré sá o. Ààrẹ Bọ́lá Tinubu tẹ̀ ń wò yẹn ọmọ olódò dẹ ó ká tó káàtó ó dẹ̀ tó gbangba sùn lọ́yẹ. Ààrẹ Bọ́lá Tinubu ò ṣẹ̀ṣẹ̀ nílò láti máa dára rẹ̀ láàmú o. Ààrẹ ò nílò láti máa kakuléètì. Ààrẹ ò nílò láti máa pamutéètì o. Àbí káàrẹ wá gbé odidi ara rẹ̀ wá sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lẹ̀ yìí kọ́ àmọ́ ṣàlàyé pé ìwé ètò ìṣúná tọdún 2025 o báyìí ni o báyìí kàṣà o báyìí kàwòdì o wọ́n ní kò sí nǹkan tí kò ààrẹ ò nílò láti ṣẹ̀ṣẹ̀ dára rẹ̀ láàmú wá sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí èmi mọ̀kọ́ ni mo sọ̀rọ̀ ẹni tó jẹ́ igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí ìyẹn Philip Agbese ni ó ti sọ pé ilé àwọn ò sọ pé kí ààrẹ Bọ́lá Tinubu kó wá sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí kó wá bá wọn sọ̀rọ̀ lórí sísàmúṣẹ ìwé ètò ìṣúná tọdún 2025 tó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn tí ó jẹ́ ọ̀rọ̀ ọ̀hún àbí ojúṣe irú nǹkan bẹ́ẹ̀ ó wà lọ́wọ́ àwọn mínímíní o ó wà lọ́wọ́ àwọn adarí ẹ̀ka ìjọba àti àwọn ẹni tó jẹ́ olùṣirò ọwọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tó ń sọ̀rọ̀ ó ní sọ lójú ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀lú àwọn oníròyìn lánàá ti ṣe ọjọ́ ìsinmi nílùú Àbújá ti ṣe olúlu orílẹ̀‐èdè Nàìjíríà tẹ̀lé bí ìdàrúdàpọ̀ ìbẹ̀rùbojo tó di gbàgbós nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí ní ọjọ́rú ọ̀sẹ̀ tí ó kọjá lórí pé bó o ló jẹ́ a máa ń wò kọ̀mọ̀ yẹ kí àgbọ̀mọ́gbọ́ wọ̀ wà lọ́jà kórè ọmọ tuntun wọ̀ kọ̀mọ̀ yẹ kí wọ́n mọ̀ fi wá jo ìyàwó ká má síbẹ̀ ká lè dájẹ́ gbé wípé àwọn èèyàn mọ̀ ń sọ̀rọ̀ púpọ̀ o mi ò wá mọ̀ bóyá Àlàdé náà sọ̀rọ̀ lórí ìwé ètò ìṣúná tọdún 25 pé bóò ní kí ló dé o bóò ní iṣu ṣekú bóò lọ́bẹ̀ ṣe bù àmọ́ tí ìromira àti ìrẹ́jẹ awuyewuye ọ̀hún eléyìí tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí lẹ́yìn tí ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí tó ń ṣojú apá àríwá abá àti apá gúúsù abá ní ìpínlẹ̀ Abia ìyẹn honourable mascot Egowe Change nígbà tí ó náwó pé olúwa mi abẹnugẹ jọmọ lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ tábẹnugẹ náà dẹ̀ sọ pé ó yá máa go on sọ́njàre oníṣẹ́ rí ẹ jẹ́ ká pe ààrẹ Bọ́lá Tinubu ṣé bó ní láńlọ́ọ̀dù àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó bá mọ̀ mọ́jú ògún lẹ́ẹ̀ká jẹ́ kó pọ̀ bìbí o ẹ jẹ́ ká pe ààrẹ Bọ́lá Tinubu kó wá ṣàlàyé bí n tó fà á tí ìwé ètò ìṣúná tọdún 2025 tí wọ́n ti ṣe àmúṣe ẹ̀tàn yẹ́yẹ́ bó ló jẹ́ ọdún 2026 náà mọ̀ ti fẹ́ tàn ó gbà bẹ́ẹ̀ eléyìí ló fa máa ṣe jẹ́ kẹ́mi náà máa ṣe tèmi àwọn bá ìgò báyìí la tò sí àwọn gómìnà ìgò báyìí la tò sí nílé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹ̀ yìí ní ọjọ́rú ọ̀sẹ̀ tí ó kọjá o ó gbà bẹ́ẹ̀ ẹni tó jẹ́ abẹnugan lé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹ̀ yìí àyẹn Abbas Tajudeen lónìí ikú èsì dákojọ́kọ́ rẹ̀ jọ ó mọ̀ dàrẹ́ Bọ́lá Tinubu láàmú ààrẹ ò nílò láti ṣẹ̀ṣẹ̀ máa wá ọdẹ ẹja mọ́ ọ̀rọ̀ míì sọ torí pé ọ̀rọ̀ pọ̀ lórí tábìlì tí a fẹ́ sọ ó gbà bẹ́ẹ̀ ẹni tó wá jẹ́ abẹnugan lé ìgbìmọ̀
àní tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹ́yìn náà bá sọ pé ẹ má jáde ààrẹ Bọ́lá Tinubu lámù ẹ jápa àwọn mínímíní kí wọ́n wá ṣàlàyé ni. ọ̀dà jẹ́ mọ́ lọ sílé ìgbìmọ̀ aṣojúṣòfin tí wọn náà ti kúrò ń kájọ mọ́ kọ́wọ́ rìn bọ̀ oníkárìn kápẹ́ yẹni kì í ṣe bí ti gbèsè o. Yusuf Adamu Gadi ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tó ṣojú Pansin Kanke Kanamu Federal Constituency ní ìjọba ìpínlẹ̀ Plateau òun náà ló ti lo ipò rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin o tó fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ jankoríko alokólókígbadà lúrú báńdíìtì ni lórí tó fi sọ̀rọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà nílò láti ní àfojúsùn àti àdójúkọ lórí àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn náà níjú wípé kí wọ́n máa sọ wípé ẹja jọ máa jókòó kájọ máa sọ̀rọ̀ òye owó tẹ́ fẹ́ gbà lọ́wọ́ àwọn lọ ó ní àní káwọn ológun kan ojú ìjà kọ wọn kó di tòmítòyù kó di tàkóńtàkó káwọn ọ̀nà tí wọ́n máa gbà tí wọ́n fi máa bá wí tí wọ́n máa ṣẹ́gun wọn nígbà tó ń sọ̀rọ̀ lórí móhùnmáwòrán tó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lánàá òde yìí Gàdímọ̀ sọ̀rọ̀ ó ní ó jẹ́ ìbànújẹ́ ọkàn látàrí wípé ẹni tó gbé ara lé yín tó pa ara lé yín ẹ ti jọ máa jókòó sórí rántẹ́pù ẹ wá jọ máa sọ̀rọ̀ papọ̀ kó da ìlú lẹ́fẹ́ gbà kẹfà wọn tó kù lẹ̀ ó ní ìgbà tírú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ náà làwọn tó bá ṣẹlẹ̀ sí ó tó mọ̀ ó ní tẹ́lẹ̀ ń gbá tírú nǹkan òun ṣẹlẹ̀ ó ní kò jẹ́ nǹkan kan sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ní ṣùgbọ́n nǹkan ló mọ̀ ó ní ó ti wá di oro sí oro kọ̀rọ̀ sí kọ̀rọ̀ báyìí nígbà tí àwọn ọkọ̀ báńdíìtì bá jí ara ilé rẹ̀ lélẹ̀ tí wọ́n gangan tó nífẹ̀ẹ́ sí tí wọ́n jí gbé tàbí tó yẹ pé torí wọn náà ló ṣe ń ṣe ipò wípé kò lè máa tọ́jú abí ó ní wọ́n wá jí wọn gan ń béèrè fún owó ó ní òun ò bílẹ̀mù àwọn tí wọ́n ń san ó ní ṣùgbọ́n ní tóun lè sọ bẹ́ẹ̀ ni wípé níbi ọ̀rọ̀ dé dúró ní ìsìn oníkálukú kó lo ipò rẹ̀ tó wà láti lè jẹ́ pé kí ni kán mọ́ gbógun ti à ń ṣe ìsanwó ìbọ̀bẹ́ àbí ìsanwó àjọsọ papọ̀ èyí ò fún àwọn báńdíìtì kí àwọn ológun kí wọ́n dìde ogun kí wọ́n dìde ìjà kan kojú wọn wọ́n ní tó bá ti bẹ̀rẹ̀ sí ní dáná yá wọn tó bẹ̀rẹ̀ sí ní pa wọn ó ní wọn nílé béèrè fún ransom de kún wọ́n sọ pé àwọn fẹ́ẹ́ máa jíyàn gbé ó ní ṣùgbọ́n tó bá ti nà abákú ti jí wọn gbé àánú òtún ṣe wọn àwọn béèrè bílíbílí mílíọ̀nù wọ́n mọ̀ fáwọn ní bìnìálò ó lé lẹ́yìn òṣèṣe mọ̀ ó ní owó eléyìí tí wọ́n lọ ń san fún àwọn ikọ̀ báńdíìtì àwọn ajínigbé ó ní ẹwọ́n tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ó láwọn tó ṣẹlẹ̀ lọ gbà lẹ́yìn ó ní ẹwọ́n pàtàkì wà ń bẹ̀ tíyà ti jẹ wọ́n ó lé lẹ́yìn gangan náà tó nǹkan tó jẹ́ pé ó burúkú jù ó ní èyí tí wọ́n wá lọ bá wọn tí wọ́n jẹ́ ọ̀daràn tán bá wọn sọ̀rọ̀ ó ní owó eléyìí tí wọ́n ń gbà tó jẹ́ owó orí eléyìí tí wọ́n ń gbà àwọn tẹ́lẹ̀ mọ̀ kókù díẹ̀ káàtó fún àwọn ẹbí eléyìí tán gbà kalẹ̀ ẹ lọ kó fún wọn ìdájọ́ mọ́ fi kó owó fún àwọn ọkọ̀ bandits ó ní nítorí òun gbàgbọ́ nínú pé kó dogun síra wọn ju wípé kán wá máa sọ wípé ẹja máa mú kinní wọnú ara wọn kájà máa ṣe àjọṣepọ̀. ẹdín ìràwé kan tẹ rí yẹn wọn ní kò kí dájọ́ lẹ̀ kó sùn lọ lẹ́yìn gangan ní báyìí kò ní dọ̀la lórí awuyewuye eléyìí tó ṣẹlẹ̀ lórí ayédèrú iléeṣẹ́ kan tí wọ́n fi ń gbé owó jáde nílé iṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ẹni tó ìgbà kan jẹ́ mínísítà fún ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ Uche Nnaje àti ọmọọba Adéníyì Adéyẹmí tó jẹ́ adarí iléeṣẹ́ ayédèrú ọ̀hún náà ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ilẹ̀ yìí eléyìí tó fìkàlẹ̀ sílùú Àbújá tí í ṣe olúùlú orílẹ̀-èdè Nàìjíríà Àbújá ilé owó lẹ́nìí tí í ṣe ọjọ́ ajé àti ọ̀la tí í ṣe ọjọ́ ìṣẹ́gun nígbà tí Nnaje ni wọ́n gbé òun lọ sí iwájú onídàájọ́ Joyce Abdulmalik látọwọ́ àjọ tó mọ̀ wọn tó bá lu owó aráàlú ní pópó tàmọ̀ sí ICPC nígbà tí ọmọọba Adéyẹmí wọ́n gbé òun náà lọ sí ọ̀dọ̀ onídàájọ́ Mohammed Umaru tó náà dẹ́ kàwọ́ pọ̀nyà ó tó kàwọ́ pọ̀yìn báyìí tí yóò mọ jẹ́jọ́ eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí tí wọ́n fi kàn án Nnaje ní àmọ̀ pé ó ní ó kọ̀wé tó fi pẹ̀ sílẹ̀ ní nǹkan bíi oṣù díẹ̀ sáwọ́kò tá a wà yìí lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu tó pa àṣẹ fún pé ìwọ Nnaje dákòjọ́ mi ò fẹ́ mọ́ yá ṣe gàyà díẹ̀ lórí pé wọ́n ní ó lọ́wọ́ nínú ayédèrú ìwé ẹ̀rí wọ́n ní wọ́n fi ẹ̀sùn ọ̀hún kan Nnaje pé ó ní wọ́ nínú ìwé ayédèrú yunifásitì o àti ti àjọ àgùnbánirọ̀ tamọ̀ sí NYSC ìpẹ̀jọ́ ọ̀hún náà ni yóò lọ jẹ́ lọ́dọ̀ onídàájọ́ Joyce Abdulmalik lẹ́nìí tí í ṣe ọjọ́ ajé Adéyẹmí tiẹ̀ ẹ̀sùn oníga mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n fi kàn án látàrí iléeṣẹ́ tó ń rí sí ìmọ̀fin ní iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ní ọjọ́ 27 oṣù kọkànlá ọdún tí ó kọjá Adéyẹmí àti àwọn méjì náà ni wọ́n ní wọ́n jẹ́jọ́ òun o lórí pé wọ́n ń lo iléeṣẹ́ ayédèrú àti àwọn ìwà mìíràn eléyìí tí wọ́n hù tí kò tọ́ o wọ́n ní pé lẹ́nu gangan náà ni o wọ́n wà bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹjọ́ ọ̀hún tẹ́ ò bá gbàgbé awuyewuye tó ṣòro sí ọ̀rọ̀ iléeṣẹ́ ayédèrú
pé wọ́n fi ń gbowó jáde ní iléeṣẹ́ ààrẹ lẹ̀yẹ náà ní di nǹkan tí àwọn èèyàn ti ń gbà bí ẹni gbàgbá ọtí tí wọ́n dẹ̀ tí wàá fi kélé òfin gbé ọmọọba Adéníyì Adéyẹmí lórí ọ̀rọ̀ ọ̀hún. ọgbà bẹ́ẹ̀ lẹ́ni àtọ̀lá náà ni wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ rẹ̀ àti Nnaji. ọjà ṣe lódorí òdorí.